يا إلهي يا ربنا لا تكلنا لمركزي كن لنا بعد أدمي لا تدعنا لمركزي مركزي أنت مركزي في حياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي يا إلهي يا ربنا لا تكلنا لمركزي كن لنا بعد آدمي لا تدعنا لمركزي مركزي أنت مركزي في حياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله اللهم صل وسلم على سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله. نعم إن فاكي فيديو يقوم إن شاء الله الكريم إن فاكو قوم àkọ́kọ́ ńbẹ̀ ni wípé lérí ọ̀rọ̀ nakibul aginam ìní mo fẹ́ sáré sọ̀rọ̀ lélérí eléri bú ọmọ mo fò ọmọ àbí ìpabẹ́ ọmọ ṣe bí mi ìmọ̀ràn ni mo fẹ́ kọ̀ dámà fún gbogbo àwa tá jẹ́ mọ́ríkàsí yanyan bẹ̀rẹ̀ láti rí àfà tọ́lẹ́à Abdallah al-Azhari àfà Waliyullah ó fi kárí gbogbo ìtìjọ́ ọmọ mọ́ríkàsí pátápátá àtàwátá máa ṣe prógámù ni àtàwátá èyí ṣe prógámù tó já sí pé gbogbo prógámù là máa tábà tá a sì máa kọ́mẹ̀ntì tá a sì máa nítara lérí ọ̀rọ̀ Maulana Mudirul Markaz ẹ dákun ìmọ̀ràn mi fún yín ni o mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má dá ọmọ nakibul aginam lóhùn mọ́ rárá anybody kódà ẹ jẹ́ n sọ fún yín wallahi tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ kò bá dáa ẹ má wo program ẹ mọ́. àwọn kan bẹ̀ ni wípé ń yè mí lẹ́nu bí ó ti máa pe àwọn èèyàn sẹ́rí prógámù rẹ̀ nígbà tí máa ń ṣe lọ́wọ́ tí ó mọ̀ ní ókè sọ́mọ dẹ̀dẹ̀ wù rẹ̀ ni ó yá máa bọ̀ ọmọ dẹ̀dẹ̀ wù rẹ̀ máa bọ̀ ìwọ ló sì jáde sí ẹ rí pé lérí ibú leléyìí òní kò lè sí ẹnìkan ní àgbáyé tó ní ọpọlọ tọpọlọ rẹ̀ sì ń ṣiṣẹ́ tí ó dàrú eléyìí ń lò ẹ má dá lóhùn mọ́ nonsense ayé àtàlìkìyàmà ni èyí tẹ́mi kàn rí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ni wípé tó bá já sí pé ìmọ̀ tí ń ṣe é di àwù rẹ̀ ìmọ̀ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń tòótọ́ kó jáde fún dìbéètì kìí ṣerú àwọn dìbéètì erí burúkú tí wọ́n ń ṣe online yẹn gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ pátápátá wọ́n mọ̀ yí pé èyí tí wọ́n ń ṣe online tí wọ́n jọ ṣeun ìranù ní kìí ṣe dìbéètì mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra gbogbo èyí tí wọ́n jọ ṣeun wàláhì ìranù ni kìí ṣe debate
debate kan debate tẹ́nìkan ò ní fẹ́ nìkan sọ debate tẹ́nìkan ò ní fẹ́ nìkan lọ́kàn balẹ̀ kó púrúfù ìtí ń jà lélẹ́rí èyí ò náà pé debate kan yóò máa wá ṣe program ẹ̀ yóò máa ṣe live gbogbo ẹni ó bá ti wá pè wọlé yóò wá ní tó ṣé dẹ̀dẹ̀ wù rẹ ní títọ̀ bá ní ara òun ṣe dẹ̀dẹ̀ wù tó adúpẹ́ fọlọ́run gbogbo èèyàn ní òtí ẹ̀fẹ́ jẹ́ ọkọ̀ eléri ibú yìí ṣé eléri ibú kan ju bàbá tó bí ọlọ́mọ lọ láyé tá wà ń bẹ̀ yìí ní àgbáyé yìí bàbá tó bí ọlọ́mọ ṣé eléri ibú kan jù lọ yóò máa béèrè lọ́wọ́ àwọn èèyàn yìí pé ta ni ẹ sáfà ni mùdírù makasi yóò máa béèrè lọ́wọ́ àwọn èèyàn sọ́nkẹ́yọ̀ kan tí mùdírù makasi fi jáfa yóò máa béèrè lọ́wọ́ àwọn èèyàn ya subhanallah ṣé eléyìí lẹ́fún lésì eléyìí lẹ́dàánú ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé sáfà ni bàbẹ̀ ẹbí ẹ wá ní ó sọ nkẹyọ kan tí bàbá rẹ̀ fi jáfa ẹni ó sọ sèmíláwà ní bàbá rẹ̀ tí ń túmọ̀ pé bàbá rẹ̀ lọ lé kéwú ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé àáfàá ní bàbá rẹ̀ ẹni tó kọ stop the course lọ́lẹ̀ wo nàkíbù wèrè àgìnáàmù tí ń sọ léwo prógámù ẹ lọ́lẹ̀ wo prógámù rẹ̀ tí ń ṣe ẹbí ẹni sáàfáàn bàbá rẹ̀ sáàlẹ̀ olè kéwú ẹwà bí pé sáàfáàn bàbá rẹ̀ ẹwà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí n bàbá rẹ̀ fi jáfa àwọ́ sọ ipe àfáà ni mùdírù aṣọ tí mùdírù fi jáfa irú ń tá a bá fi sọ pé mùdírù jáfa ò ní kóhun náà sọ pé bàbá rẹ̀ nírú ẹ̀ àfáà ni mùdírù ní gbogbo ẹnu gbà àfáà ni rasulu muhammad nabiyuna muhammad sallallahu alayhi wa sallam qala anabi sọ pé khairukum ẹni olóore jù nínú yín man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni ó kọ́kọ́ al-Qur'ani tí fi ń kọ́yàn mudiru markaz is a teacher Allah ta'ala bí wọ́n sẹ́wọ̀ ń dákọ̀ mudiru ń dákọ̀ adá prógámù rí fún mi teacher ni mudiru markaz teacher ni mudiru markaz ẹ ma yí ọmọ tó ti gbájú mudiru markaz kọjá tí wọ́n ti kọ́ kódà nínú àwọn tẹ́ tún lè gbà fún láàfà wọ́n bẹ nínú àwọn tó gbájú mudiru kọjá tí mudiru kọ́ àfà ni mudiru ṣé bàbá tó bí ọ̀sẹ̀ rú ẹ̀ sú àwọn tí bàbá rẹ̀ kọ́ ń kéwú ọmọ bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé sáfà mudiru kí mudiru fi jáfa kí mudiru fi jáfa ẹlẹ́ẹ̀kejì mo ṣe prógámù yàyín níjó ní mo wá fi àwọn mu'allafati mudiru markasi mo fi hàn ipe ẹni tẹ́ ní ògbọ́ lárúbáwá innahu allafa kutuba muta'addida bil-lugha arabiyyatun fusha lárúbáwá gidi mudiru kọ àìmọye tírà mo ṣàfihàn tírà náà àwọn tírà náà mo ṣàfihàn rẹ̀ tí kálukú rí ọkọ rẹ̀ níyàrí ṣé bàbá rẹ̀ lè fìdí kò kọ́ ó nàkíbùlẹ̀ àgínàm ana uwajjihuka bi hadha al-khitab ìwọ ní dájọ́ ọ̀rọ̀ yìí kọ́ bàbá tó bí ọ só lè fìdí ìdígò kọ́ ó ìkẹyọ̀ kan tí bàbá rẹ̀ gùdù sí
ká lu àwọn èèyàn jìbìtì torí wípé ìtàn pè ní jálàbí lógátán àlìjálìbù lógátà alátìmù irọ́ kí lápá fúnra wa kò wá sí tí wọ́n mọ bàbá tó bí ọmọ tó tayọ kí wọ́n ṣe jálàbí lọ́jà Mùsìn ọjà Awólọ́wọ̀ Mùsìn níbi tó ti ń ta lékú lẹ́jà ṣẹ́rù bàbá òun ni lọ́fẹ́ fi kọ̀mpíà Mudirul Markaz ọmọ wa béèrè wípé sáfà ni Mudiru àwọn èyí tí ń sọ yìí sọ dédé irú rẹ̀ dédé irú bẹ́ẹ̀ tí bàbá tó bí ọ ṣe dédé irú bẹ́ẹ̀ tí bàbá tó bí ọ tó ṣe sọ dédé irú ẹ̀ ní ọdọọdún Mudiru ó ṣe tẹ̀fsírì 30 ọjọ́ gbogbo ayé ni wọ́n wo tẹ̀fsírì wọn kódà bó jẹ́ èèyàn 2 mẹ́ta ní jòkó tí bàbá rẹ̀ níbi tí fi ṣe tẹ̀fsírì ìjẹ́ bàbá rẹ̀ ṣe tẹ̀fsírì rí bàbá tó bí ọ ìjọ ṣe tẹ̀fsírì rí sọ lè ṣe Kùránì kíkà rẹ̀ dán ọmọ béèrè yìí pé sáfà ni Mudiru wàláhì àfà ni Mudiru wàláhì tàláhì súnmọ́ billahi allazi la ilaha illa huwa àfà ni Mudiru dédé bí mo ti wá búra ní sọ ma pé ariwo tó ma parí ariwo mubahala tani wo ẹjẹ́ kéré yín pé o ìpẹ́ ní bọ́dí bíbà yìí o sọ́nà pàríwó tó ma ń pa ariwo mubahala ìlọ ma pa wá bóde kọ búra pé kí Ọlọ́run kó lálàsé rẹ kó bá ayé rẹ àtàríkìyàmà rẹ kó bàjẹ́ tó bá parọ́ lérí wípé bàbá tó bí ọ kìí ṣe ń jálàbí ìgbésí ayé rẹ kọ́lọ̀ kó lálàsé rẹ̀ kó má jẹ́ gbèsè ayé rẹ̀ nítumọ̀ kó má jẹ́ gbèsè ayé rẹ̀ dá tó bá parọ́ pé bàbá tó bí ọ kìí ṣe ń jálàbí àlejò owó lọ́rí tí Mudiru dá lórí àlejò owó ni Mudiru dá lórí wá fi bàbá rẹ̀ kọ̀mpíà Mudiru Owólabí D Abdulaziz albarikola alukur'ani lọ́dọọlọ ọlá inú ìlú tí mo wà tí n ṣe programu yìí ọlá gbogbo tí ń jáwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lo ìlú yìí látìgbà tí wọ́n ti fìlú yìí lélẹ̀ ọlá gbogbo tí wọ́n ti pè nínú ọkọ̀ Ọlọ́run nínú ìlú yìí ọlá àfaragbolẹ̀ gbogbo wọn tí wọ́n fi lọ lè bọ́lọ́run ọlá àwọn tọ́lọ́run gbàṣẹ wọn tó fi hàn wọ́n pò ń gbà ká tó kò láyé ọlá àwọn tọ́lọ́run gbàṣẹ wọn tó pé ń gbà wọ́n dọ́dọ̀ Ọlọ́run ni wọ́n mọ̀ pọ́lọ́run gbàṣẹ àwọn kọ́ tó jáde láyé ọ̀nẹ́ stroke kọ́ tó fi ayé tá wà ń bẹ̀ yìí lẹ̀ wà ní stroke stroke tó wà ní ipa kò sípa dókítà náà láyé tí ó kà bàbá wa kan ní máa sọ wọ́n béèrè lọ́wọ́ wa ńjọ́ kan ni wọ́n ní ǹjẹ́ ẹ mọ ibi tọ́lọ́run gbé ibi tọ́lọ́run gbé mọ́sálásí náà nílé Ọlọ́run wọ́n ní ara o ibi tí Ọlọ́run tó fira rẹ̀ sí tó pé
kèé yẹ kèé bò níbẹ̀ gbogbo gbà a ní mọ́sálásí ni àwọn ní ara ààrẹ ni tọ́lọ́mbà fàdánwò kan táyé wá ń fi ń ṣe yẹ̀yẹ́ tí ó bá ìṣe pé yóò lọ tààrà ni mo fi Ọlọ́run tó dá mi kọ́lá àwọn ọmọ mi mọ́ bóyá nìkan jẹ́ bó wọ́n ti máa ń pe àwọn tí ò dá pé kankan kò sí tí ọmọ mi kan bá fi ìkan ṣe ìyẹnu wọn nífẹ̀ẹ́ gba ẹ̀mí rẹ̀ ń jọ náà tí mo nígbàgbọ́ pé kò sí ẹni tọ́lọ́run lè fàdánwò kan pẹ̀lú èyí tí wọ́n ń sọ yìí ó ti béèrè àdánwò lọ́dọ̀ Ọlọ́run ọba tí wàá máa fi kàn yín ó sì fi kàn. Àmín. Ọlọ́lá haúlà. Wala quwwata illa billahi al-azim. Náà gbogbo àwa tá a jẹ́ mẹ́ríkà sí pátápátá àti gbogbo àwa olólùfẹ́ pátápátá ìmọ̀ràn mi fún yín nakibul aginam la'natullahi alayhi ẹ má láíláí dá lóhùn mọ́ pàápàá jùlọ gbogbo bí ṣe mo program rẹ̀ bóyá náà bí nǹkan ló ṣe program tí mukadamu kan tí ń try láti pé òun fẹ́ bá ṣe nìkọ́ọ̀sù ẹ ti mọ̀ pé kò onílàákàyè rárá kò ní jẹ́ sọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ni tọ̀hún ṣe fẹ́ sọ̀rọ̀ kò jó sọ̀rọ̀ rárá àní ọmọ sọ sáfà mùdírù títọ̀ bá bẹ àní sáfà mùdírù ẹlẹ́kọ̀ọ́nù kò tó wá ní máa dákọ̀ mùdírù yóò máa dákọ̀ dẹ̀ndẹ̀wù rẹ̀ gbogbo ẹni ó bá pè wọlé yóò máa ní ṣé dẹ̀ndẹ̀wù rẹ̀ ní sọ́mọ dẹ̀ndẹ̀wù rẹ̀ ní wáì tẹ́ ń darú ẹni bá ń lóhùn kí lẹ ń wo prógámù ẹ̀ fún kọ́dà àtà comment ẹ má comment lérí prógámù ẹ̀ mọ́ ẹjọ́ máa dé rí ibú rẹ̀ ṣe àtòun àtàwọn tí wọ́n ń tẹ̀lé kájọ máa dé rí ibú wọn ṣe irú wọn kọ́ lérò tí ń tẹ̀lé mùdírù irú wọn kọ́ kìí ṣerú àwọn tí wọ́n nírú ọpọlọ tiẹ̀ ìlérò tí ń nífẹ̀ẹ́ mùdírù ẹ̀sọ́ àfà àwọn ilẹ̀ Yorùbá yìí ẹ̀sọ́ àfà náà tí ń ṣe alcohol monday bí mùdírù tí ń ṣe àbóhùn tí ẹ̀ fi tiẹ̀ síjọ́ mi tí ń jẹ́jọ́ mẹ́jọ bí mùdírù tí ń ṣe tí gbogbo ayé sì ti máa retí táìmù tí ó bẹ̀rẹ̀ kalẹ̀ ẹ wo monday tó lọ yìí náà kéèyàn máa ṣe láìfù mo rí àfà àtọ́lẹ́à Mustapha àtọ́lẹ́à Abdallah Al-Aziari ó indicate àwọn kìíní yẹn like share kí tó nínú like share comment ó indicate wọn àti few mẹ́rẹ̀ẹ̀rin o pẹ̀lú nọ́mbà tí kọ̀ọ̀kan jẹ́ ní life 24,000 ń wo mùdírù life lérí péjì ẹ̀yọ̀kan 24,000 ń wo mùdírù life àwọn àfáà tí yín tí wọ́n ṣe prógámù wákàtí kan èèyàn 24 péré ní owó wọn ṣé gbogbo àwọn tí wọ́n ń wo mùdírù tí wọ́n wá ń gbọ́rọ̀ ẹnu mùdírù ṣé gbogbo wọn lẹ́rù pé wọ́n kú àwọn tí wọ́n jọ́jọ̀gbọ́n nú ayé tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ayé àwọn ni wọ́n nífẹ̀ẹ́ mùdírù àwọn ni wọ́n ń tẹ̀lé wọn kìí ṣe irú yín à ń sọ̀rọ̀ àfa wèrè lẹ́yìn nǹkan DJ YK ẹgbẹ́ lérí wúlé léyìí ẹ̀kọ́ àwọn tábí eléyìí ti ṣòfò lára tábí
à ń sọ̀rọ̀ àfáàn gbogbo ilẹ̀ Yorùbá nǹkan DJ YK pé wọ́n ń wo DJ YK ẹ̀ríwèrè agake solibuta tuolidita ya subhanallah. Now èyí tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ yìí mo rí fídíò afáàtọ́lẹ́à Abdallah Al-Azhari láàárọ̀ yìí tí tó fi pè Yelmae fún debate ó pè Nakibul Agnam fún debate okay kí n block ẹ jẹ́ n block ẹ owó labí dì kíní kan ẹ jẹ́ n block ẹ àmọ́ kí n tó block ẹ gbogbo tí mo tọrọ fún ọ lérí bó bá ọ pẹ̀lú ògo Ọlọ́run. Àmín. Ẹ sàmì ẹ̀ dáadáa. Àmín ya Allah. Àti ju èyí ń sẹ́ńkùlẹ̀ ayé bá. Naam, mo rí fídíò afáàtọ́lẹ́ Abdallah Al-Azhari ní àárọ̀ yìí tí ó pe Yelmae fún debate. Ó wá sọ pé debate yìí o kò ní sí mọ́ ọdún fún. Yes. Mo wá kọ́mẹ́ǹtì síbẹ̀. Mo ní wallahi tallahi òun ní wá. Mo fọlọ́ mo fi búra. Mo sì ní wá tòótọ́. Èmi mọ àwọn pípù yẹn. Mo mọ̀ wọ́n gan. Mo dá wọn mọ̀ gan. Wallahi tallahi kò ní wá. Sọ́ọ́rí eré àwọn mọ̀dùn àti tí wọ́n ti ṣe tẹ̀ríkìsù lélẹ́rí wọn ní fẹ́ kú mẹ́. Mo máa fífò yẹn gan. Àwọn tí mọ̀ wọn ò tó nǹkan. Kí ni bọ̀ lẹ́rù? Ìwọ àtèèyàn méjì ẹ fẹ́ ṣe nìkọ́ṣù. Ìwọ bí ní tó wù ọ́, òun ó bí ọ́ ní tó wù ú. Kí ni bọ̀ lẹ́rù? Tó bá já sí pé ọba wà full loaded nítòótọ́ bọ́ọ̀ tí máa pariwo. Mo ní wallahi wọn ò ní wá mo sọ. Àtòun àti Nakibul Agnam wallahi kò sí tí ó wà nù wọn ní wá. Wọn ò ní wá fún ọ̀rọ̀ debate láyé. Èmi Abdulhakeem Al-Manfaluti. Èmi náà wá fi ń kún báyìí fún ìkíní kejì wọn àti Nakibul Agnam ni àti alimajiri eri íńtánẹ́ẹ̀tì bàbí 40 million. gbogbo eri Facebook látòkè délẹ̀ láyé tá ń lò lọ́wọ́ lónìí ìwọ nìkan lọ kùlé mbára ń bẹ Yelmae àbá 40 million ọmọ àlè ìwọ nìkan lọ kùlé mbára níbẹ̀ wá wojọ́ tọ̀ tí ń gba bára 40 million bọ̀. Mo fẹ́ fi kún fẹ́yìn méjèèjì. Èmi tó wá fi ń kún fún yín bá ń gbé Kùránì mẹ́ o. Torí ẹ máa jà àwọn ẹnu kan. Tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn mọ̀kóńdòrò ẹgbẹ́ yín asàfùlà. Tẹ́ ẹ bá dọ́dọ̀ tẹ́ ẹ bá wà pẹ̀lú àwọn agíbù ìyáwó ẹgbẹ́ yín. Manfaluti olódo ní apẹ fún dìbẹ́ẹ̀tì kò jáde kíní kan nǹkan kan Al-Qur'ani ni. Mo búra pẹ̀lú Ọlọ́run ọba tó ní Al-Qur'ani. Oh, aqsamtu bi rabbi hadha al-Qur'an. Mo búra pẹ̀lú Ọlọ́run ọba tó sọ Al-Qur'ani tó sọ kalẹ̀. Tí ìbárẹ́ di dìbẹ́ẹ̀tì pẹ̀lú yín èmi nà Ọlọ́run. Wallahi tallahi. Kódà ó wù mí ká ṣe
àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ń sọ fún èmi ò ní láíláí bá yín sí online debate ìní ṣe wàláhì ìní ṣe wàláhì tàláhì èyí tí mo fẹ́ ṣe ń jọ́ sí mo padà dúpẹ́ pé yìí ṣe ẹ lè rí ẹnìkan tẹ́rí rẹ̀ pé láyé tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tí ó wá rí ọ̀nà tẹ́ ń gbà ṣe debate online ni tí ó rí pé ó nítumọ̀ nítorí pé debate kan ẹ wo debate tí wọ́n ṣe táwọn àlùmísírí ṣe debate nu ní ìjọ tí wọ Yelmae yìí níjọ́ tó sọ̀rọ̀ debate yìí ti Yelmae jẹ́ tó kọ́ lẹ́yìn ti Yelmae ti Nakibula Ginam àwọn diaspora máa sọ fún ọ wọ́n láwọn sanwó tíkẹ́ẹ̀tì rẹ̀ wá sí Nàìjíríà wọ́n wí bẹ̀ fún ọ wọ́n láwọn sanwó tíkẹ́ẹ̀tì wá sí Nàìjíríà mo fi Ọlọ́run tó dá mo fi búra ìṣẹ̀lẹ̀ lómi ò máa tù sí nǹkan mi nísìn o wàláhì tàláhì sọmọ billahi lẹsí láìláìláwà tèmi bá rí àwọn tí wọ́n sponsor mi pé ìlú báyìí o káwá pàdé mẹ yẹn kàn ọ̀la máa kàn ọ̀la àti wọ́ àti Yelmae mo rẹ́dí àti bẹ́yìn méjèèjì sí debate àmọ́ debate yìí torí ẹ̀ ń gọ sábẹ́ àwọn nǹkan kan àwọn èèyàn understand the logic yìí ó yé mi sẹ̀sà tọ́pìkì méjì anta takhataru mawdu'ain wa ana akhataru mawdu'ain ìwọ sẹ̀sà tọ́pìkì méjì èmi ó sẹ̀sà tọ́pìkì méjì yóò jẹ́ tọ́pìkì mẹ́rin tí tọ́pìkì mẹ́rin bá pọ̀ fún debate òní ìwọ sẹ̀sà tọ́pìkì ẹyọ kan èmi ó sẹ̀sà tọ́pìkì kan yóò jẹ́ méjì kìí sì wọ́n lọ sẹ́sà tọ́pìkì lé mi lọ́wọ́ I know what I'm saying mo máa ń kàtí ń sọ àwa sọ̀rọ̀ lédè bí mo ṣe gbé kalẹ̀ nu fún kínní ìkejì yín èyí tó yóò bá mọ̀ yí pé bàbá àwọn ló bí òun tòótọ́ nínú yín tó mọ̀ pé ọmọ ọkọ lòun òun kìí sọ máa lè tó mọ̀ yí pé bàbá tí ìyá àwọn lóhun bí òun fún náà ló bí òun fún tòótọ́ kìí ṣe pé oyún àlè ló gbé wá fún bàbá àwọn nínú ẹ̀yin méjèèjì kó jáde fún dìbẹ́tì kìí ṣe Facebook o kìí ṣe online o lè jẹ́kọ̀ o lè jẹ́ Àbújá sẹ́yìn pọ́nà méjì tí mo sọ yìí kò síbi kankan tí ń gbé nínú méjèèjì kódà Èkó tí mo lọ́njọ́ ní kó tó di pé mo lè kó tí mo lọ́njọ́ ní o mo ti dé Èkó tí ò bá ti lé lọ́dún 5 àbí jù bẹ́ẹ̀ lọ mi sábà lọ ìyẹn lè ka ọdún tèmi ti dé Àbújá gbẹ̀yìn mo ti wà yìí wàláhì tàláhì tábà sọ pé ibẹ̀ náà ní ń gbé kẹ́nẹ́ kan o lè jẹ́kù o lè jẹ́ Àbújá gbogbo bí ó bá wù jẹ́nu méjèèjì èmi ó rí àwọn tí wọ́n tà wá lámọ̀ sí olíyà yẹn lọ́dọ̀ tèmi ẹ̀yẹ jánu ṣàwárí lẹ́yìn bí mo ti sọ yìí ètò bá wá mú yín tẹ́ wá accept ẹ̀ bí mo ti sọ yìí tẹ́ tún wá dé rí péjì wèrè tẹ́lẹ̀ kírètì tẹ́ wá sọ wípé kíní kan máa ń fàlú tí olódo ní ó sáfún kíní àjẹpẹ̀lẹ̀ rí ibú ọmọ nìyẹn nù àjẹpẹ̀lẹ̀ rí ibú nìyẹn nù sotí èmi fẹ́ kẹ́ fòdó mi hàn sáyé ni ẹ rí pé mo sọ̀rọ̀ kan náà nígbà kan mo ní gbogbo ẹ̀yin sàlàfíà pátápátá gbogbo yín kò sí èyí tó máa kí ó tó mi nù yín
Tamim mo ṣe o. Tamim ni mo ṣe o. Kò wá sí èyí tó gbọ́ Lárúbáwá tó mi nínú yín. Tamim mo ṣe o. Ìwọ́n sọ fún ọjọ́ náà yí pé má sọ pé ń janu. Má sọ pé ń fọ́nbù ni. Ìwọ ni ó fi ayé pé ń fọ́nbù. Fi ayé pé ń janu. Mo ṣe yíò náà marati wa karati. Mo ní wọ Yelmae. Sọ ma pé bí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé gbogbo àwọn tá láwọn ń tẹ̀lé Mudiru kò sẹ́ni ó lè sọ Lárúbáwá ìṣẹ́jú 5 nù wọn. In tó pilẹ̀ ọ̀rọ̀ náà nù. Lẹ́yìn wèrè lérí burúkú yìí. Ó ti inú mi ti wá dùn. Yelmae wàlẹ́ àṣírí rẹ̀ ti ń tú sáyé gan wàláhì tàláhì. Wàlẹ́ àṣírí rẹ̀ ti ń tú sáyé. Mo fọlọ́ mo fi búra. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti mọ iṣẹ́ tó ń ṣe. Wọ́n ti mọ àtiwọ́ àti wèrè náà kí wọ́n là dínà mi. Kọ́pì èlòun náà fẹ́ lò. Ipe irú kìbálù yẹn bóyá òun náà ní. Bóyá òun ó rí irú kọ̀búlù yẹn yóò sì rí irú kìbálù yẹn. Kí o mú lò fún ọ. Tọba kà tọ́ àmì ọba yí ara rẹ̀ jẹ́ bí kéwùnù. So ti yé. So àṣírí rẹ̀ ti ń tú sáyé púpọ̀ ní Yelmae. Mo rí ọmọ kan Sàràfí àdálòun náà. Mo rí write-up rẹ̀ kan lónìí. Tó ní òun padà wá study Yelmae. Òun wá rí wípé àkọ́kọ́ nínú iṣẹ́ tí ń ṣe lórí social media attention àwọn èèyàn bó ló ṣe fẹ́ wà famous bó ni ó ti rí bí gba àti àwọn èèyàn láti máa rí owó gbà jáde lọ́wọ́ wọn kìí ṣiṣẹ́ tọ́lọ̀ ní ṣe ó ní ló fà tó fi já sí pé yóò jókòó sórí social media ni gbogbo ohun tí bá ń wò ṣẹlẹ̀ pátápátá èni ó máa dá sí àti tó nítumọ̀ àti tí ò nítumọ̀ àti tó yẹ àti tí ò yẹ èèyàn bá wá níṣẹ́ aníṣẹ́ tí ń ṣe a máa ṣe yìí o ṣerú eléri bú tó lóun fẹ́ kọ́ lé kéwù ni tí ń wá 14 million tí ẹ̀rà lẹ́ lé kéwù irú eléri bú ni ó kọ́ lé kéwù yóò jókòó sí social media ni gbogbo prógámù pátápátá ni ó máa tábà ẹ sọ àsìkò tí ó fi kọ́ àwọn kéwù àwọn àyírúrú àyè bẹ́ẹ̀ sáwà àwa irú àyè bẹ́ẹ̀ mo ṣe tún kọ́ àwọn kéwù tán mo ṣe tún kọ́ wọn tán rọ̀lẹ́ yìí àyè bẹ́ẹ̀ kọ́ ni ní rọ̀lẹ́ yìí mo ṣe tún kọ́ àwọn kéwù tán ni irú rẹ̀ ń lọ́mọ wá fi ra rẹ̀ wí àwà èyí sọ́ọ̀bù télọ̀ tọ́ nínìsìn mójútó má torí atatọ́ ń rí bú ní social media ó wá sọ social media di ṣọ́ọ̀bù rẹ̀ tó ti ń cash out ìlàmà dìgbò ìgbò lọ́sẹ̀dá kò débì kankan ọ̀nà parun lọ rìn oko parun lọ ń lọ wallahi oko parun lọ ń lọ wallahi oko parun lọ ń lọ torí ń tọrọ pé ń rọ̀ fáà rẹ̀ ní ìgbà tó bá là ọmọlẹ̀ ní ẹ̀rí bí kàkà gbé nínú eríkèríkè ara rẹ̀ náà so torí bẹ́ẹ̀ èyíkéyìí tí ó bá mọ̀ pé òun tó bẹ́ẹ̀ nínú yín accept debate tèmi pé ọ̀fun yìí ọ̀sẹ̀ tí yàrá mọ̀ọ́dún méjì wà á ná àkàtàrù mọ̀ọ́dún àì لهذا النقاش àwọn èèyàn wà tẹ́wọ́ gbà wọn wà spọ́ṣọ̀ rẹ̀
àwọn èèyàn ni wọ́n mú ibi láti ṣe àwọn èèyàn ni wọ́n mú àwọn àwo ni wọ́n coordinate ẹ̀ ni wọ́n mú wọn wá tí kìíní yóò fi balance kálukú wá jáde wá náà tí ń bẹ láàrin nù mímọ́ wá náà ń ta haithu yushahiduna nasu wa yashhadun so kò jẹ́ bí àárín bó ṣe jẹ́ so ráì pé a lè fi àyè kọlù ẹyọ kan àbí méjì a lè fi ilẹ̀ so láàrin ìṣẹ́jú kan tá a bá ti wá rí àparí rẹ̀ báyìí ṣùgbọ́n tá a bá fẹ́ pè wọlé whatsapp number la lè pè sí so whatsapp number mo pè o torí MTN tí mo fẹ́ pè yìí MTN yìí ni ẹni fi ń ṣe program o ò ní ń lò láì tí ń fi ń ṣe program nù 080 30 47 28 56 080 30 47 28 56 so WhatsApp number tí a lè pè wá sínú ṣùgbọ́n fún ẹni tó já sí pé òun fẹ́ pè direct ti ẹni kò fẹ́ pè sí WhatsApp ó fẹ́ pè direct so Airtel la lè pè wá sí Airtel la lè pè wá sí Airtel tá wá lè pè wá sí Airtel yìí aláìyìn rí Airtel yẹn ló wá dé so ẹni tó bá fẹ́ pè láàrin ìṣẹ́jú kan ẹni tó bá fẹ́ pè so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn tí àbá ti wá rẹ́ni pè a jẹ́ pé ibi tá fi kọ́ sí ní alẹ́ yìí nù Airtel number tí mo fẹ́ pè rí Airtel number yẹn gbé jáde kí n má ṣe mistake so ọlọ́run kó wọlá àánú rẹ̀ ọlọ́run kó wọlá àjọkàn rẹ̀ ọlọ́run kó wọlá agbára rẹ̀ bàbá wa Mudirul Markaz àlékún okun ara àlékún àlàáfíà àlékún fàyàbalẹ̀ àlékún ẹ̀mí gígùn ọlọ́run má ṣàbá wa ṣe fún wọn àmín àlékún àsìkí àlékún istijaba ọlọ́run má ṣàbá wa fi ta wọn lọ́rẹ àmín ọlọ́run jẹ́ kí wọ́n jẹjà ọlọ́run má jọjà jẹ wọn àmín gbogbo àwọn ọ̀tá wọn látòkè délẹ̀ ọlọ́run má ṣàjẹ́ Mudiru borí gbogbo wọn àmín inna jundana lahumul ghalibuna wa inna jundana lahumul ghalibuna wa inna jundana lahumul ghalibuna bismillah inna a'tayna bismillahirrahmanirrahim inna a'tayna al-kawthar wa salli wa bika inna shani'aka al-abtar gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ ìsùfẹ́ Maulana Mudirul Markaz alájà wa Bashir nìṣẹ́ǹgà ẹkú fẹ́ ẹkú tẹ̀lé ọlọ́run ní fi yín lẹ̀ pẹ̀lú ògo àmín kò ní dá yín dára yín o kò sì ní wàhálà yín pẹ̀lú ògo ọlọ́run albarkola na Muhammad lọ́dọ̀ọ́lọ́ sallallahu alaihi wasallam la hawla wala quwwata illa billahi ó fi kárí gbogbo yé wa látòkè délẹ̀ ta nífẹ̀ẹ́ ọlọ́run ta nífẹ̀ẹ́ ànábì al-ikhlasi al-ikhlasi ọmọ bàbá lágége ìfọ́bọ̀ tí wọ́n kọrin rẹ̀ o ìfọ́bọ̀ tí wọ́n kọrin rẹ̀ o ìfásáré fórí o sí al-ikhlasi ọlọ́run wọlá àdúrákà bàbá lágége òkìkí yóò máa tà sí ni àmín èyí fẹ́rẹ̀ àbáhùn kọ́rọ̀ rẹ̀ dàrú aláì àṣẹ ọlọ́run ni èyí ó fẹ́ràn Sheikh Adam yóò fẹ́ràn Maulana Mudirul Markaz kò wá ní rí
dáadáa nínú ìgbésí ayé rẹ̀ kì í sábà ṣẹlẹ̀ àfi tí fẹ́yìn ò bá pí ọ̀ lókù ẹ̀gbọ́n tí mùlánà mùdíò mọ́kàsí sọ́njọ́ ni mùdíò ní ààbò Ọlọ́run bẹ pẹ̀lú mi àtàwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi ìfẹ́ gangan ni o ìfẹ́ gangan wàláhì bó ìṣeré ni kì í sọ̀rọ̀ Ọlọ́run àwọn tá à ń sọ yìí wọ́n mọ̀ ní wọ́n mọ̀ èyí tó wá súnmọ́ ni pé wọn ò lè mọ̀ tí wọ́n fi wo kò parun yẹnyẹn ọlọ́mọsá gbàdúrà gbogbo wa látọ̀ albarkola na Muhammad lọ́dọ̀ àfáwà Adébáyọ̀ Sulemanu Adẹ́dù ẹ̀sìn ẹkú mutaba ọlọ́run wa dúpẹ́ fún yín àfáwà Muhammad Kabir Godiya ẹ̀sìn gẹ̀ jazakumullahu kullal khair alájì wa Imamu Dahud Abdurrahman jazakumullahu kullal khair ó fi kárí gbogbo wa látòkè délẹ̀ pátápátá ìtí kálukú wa ń bèèrè lórí láàánú ọlọ́mọsá dalẹ̀ ní kọ̀ọ̀kan Ramadan ní ń bọ̀ wáyìí ọlọ́run nínú ẹni tí Ramadan ó bá láyé tí ó gba Ramadan náà táwa gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé pẹ̀lú àlàáfíà ìfọ̀kànbalẹ̀ àtàsìkí ọlọ́mọsá ka gbogbo wa síbẹ̀. Ya Allah. Ọlá ní Muhammad lọ́dọ̀. Sallallahu alaihi wasallam. Ọlá la hawla wala quwwata illa billahi al-azim. Àti jẹ àti mu àti ná àti lò Ọlọ́run má jẹ́ ó di ṣòro fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Wọ́n fà láàfíà ara jẹ wá ń yẹ Ọlọ́run. Àmín. Gbogbo àwọn tán wà lé ìdùbúlẹ̀ àìsàn pátápátá Ọlọ́run atẹ́gùn àlàáfíà Ọlọ́run má ṣàfẹ́ lè bá wọn. Àmín. Albarkola na Muhammad sallallahu alaihi wasallam. Bismillahi li'ilafi. Bismillahirrahmanirrahim. Ilafi Quraysh ilafi Allahumma ya man azhara al-jamil. Amin. وستر القبيح آمين. ولم يؤاخذنا بالجريرة آمين. ولم ياتك الستر ويا عظيم العفو ويا حسن تجاوز ويا واسع كل المغفرة دار الكرام وريبي أتاتا دار الكرام واسع كل المغفرة ويا باسط يدين برحمتي ويا سامع كل النجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفوي ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفضل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل شكوكها يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا نسألك أن لا تشوي خلقتنا ببلاء الدنيا لا بعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين lábẹ́ subhana rabbika tí mo fẹ́ sí gbogbo yín pátápátá ẹ bá share program yìí ẹ share dáadáa kó fi dé ọ̀dọ̀ gbogbo àwọn ẹlẹ́rìí bùn kó fi kàn wọ́n ẹ dákọ̀ ẹ bá share dáadáa àdúrà gbogbo wa náà ni ó gbà pẹ̀lú Alhaji wa Hassan Akínwándé ẹ̀sìn ọlọ́run Alhaji wa Ali Hassan Akínwándé ọlọ́run ní jẹ́ mọ̀kọ́dá sí ibú pẹ̀lú ọgbọ́n àfá wa Lawal Mutiu ọlọ́run kó bá ń gbàdúrà yín ọlọ́run Khalifa Muhammad Idris gbàgbà bàbá gbàgbà ọ̀rẹ́ mi àìlà àìlèyí káì ẹ̀lú gọ́ọ̀lọ́ albarika Sheikh Adam ọlọ́run níjó kú ònú ìgbésí ayé albarika Maulana Mudirul Markaz ọlọ́run níjó kú ònú ìgbésí ayé albarika nàbí lọ́dọ̀ ọlọ́run cool lovely ọkùnrin èmi orúkọ rẹ pè lájọ yìí àmọ́ ó fẹ́ràn mi púpọ̀ ọlọ́run máa bá nífẹ̀ẹ́ rẹ pẹ̀lú àfáwà Salahuddin Abu Jamal ẹ̀sìn jazakumullahu kullal khair ẹ̀sìn ọ̀gá ọlọ́run bá ń dúkọ́ fún gbogbo yín o ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run olùkọ́ mi gángan ni olùkọ́ mi àfáwà Abdulhakim Ọlárẹ̀wájú ẹnu ẹ̀ ọ̀kan tó kù ní Ahmed so ibi tá ti yàtọ̀ nu òun jẹ́ Bello èmi jẹ́ Ahmed
ọ̀nà kátà àti ìyàtọ̀ nu ọlọ́mọsábà ń gbàdúrà ti yẹ alwajud ọlọ́run gbẹ́bẹ́ Allahu Akbar ọlọ́mọsá wọlá àbá ọlọ́run gbẹ́bẹ́ ọlọ́mọdé ń bá padà sí ibùdó ìbárúkọlá ní Muhammad ọdọọlọ Lawal Semiyu ẹsẹ̀un ọlọ́run bá ń gbàdúrà ti yẹ náà ẹ bá ṣe fúrógámù yẹ dákun tó ìtọ̀ lọ ẹ bá ṣe fúrógámù yìí o tó ti yàdó àdúrà wàlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alaihi wa sallam sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam amin.